ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹgbẹ́ lásìkò ìwúlùfà káàkiri àgbáńláyé ẹ̀ka àbọ̀ sórí ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògìrìntè àti bàbá àlùbáríkà àwọn ẹ̀mídàánù ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la gbé wá nǹkan fìdílé ẹ̀mídílé nǹkan jẹ́ kájọ tukọ̀ ètò yìí ẹ ti mọ̀ wípé ètò yìí ètò tó milẹ̀ títí ní tó jẹ́ tí ń gbèsè tó wúlò fún gbogbo ọmọ ẹ̀dá ádámọ̀ bàbá àlùbáríkà ti wà ní ìkàlẹ̀ bàbá bàbá kan wọ̀nyí. ẹ mọ̀mọ́ kú ọdún tó lọ́wọ́ jà láṣeyọrí ìmọ̀ bẹ̀rẹ̀ ni àṣeyọrí náà gbogbo ọ̀pọ̀ sí àníṣọkún ọdún àníṣọkún lẹ́yìn ọdún lórí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọdún. aláwọ̀ àmì bàbá ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ara fẹ́ra kù ti Ṣéhù Muyideen Ajani Bello tí wọ́n dolóògbé nínú ọ̀sẹ̀ tí a wà yìí a dẹ̀ gbọ́ pé bàbá ò kí ń ṣe àjòjì sí yín wípé ọdọọdún lẹ máa ń pàdé wọn ní Central Mosque kan ní ìlú Ìkòròdú àṣìpàdé wọn lọ́dún tó kọjá tí a ti rí gbọ́ pé wọ́n ní bàbá pé yín síta pé káwọn èèyàn kí wọ́n ṣe àdúrà fún yín tó túmọ̀ sí pé àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin yín bàbá sọmọ níyì tí ó di pé wọ́n lọ sinmi Ọlọ́run pé wọ́n ṣíwọ́ iṣẹ́ báwo ló ṣe di lára yín pàápàá kò tún ṣẹ̀yìn nìkan tó dárí pé àwọn èèyàn pariwo pé nǹkan ńlá ló sọnù nínú mùsùlùmí lápapọ̀ ṣé lóòótọ́ ni. sórí bàbá wa Sheikh Ajani Bello èèyàn dáadáa ni lákọ̀ọ́kọ́ náà ẹni Ọlọ́run ni lẹ́lẹ́ẹ̀kejì aláàánú ni lẹ́ẹ̀kẹta ẹni tí ò káyé kún ni lẹ́ẹ̀kẹrin ẹni tó fẹ́ràn gbogbo èèyàn ni lẹ́ẹ̀karùn-ún ó pọ̀ bẹ́ẹ̀ ó tó mẹ́ẹ̀ẹ́dógún ó tọ́gbọ̀n tí bá ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sórí nǹkan tó kò sí ọjọ́ kan láyé tí n bá rántí Ọlọ́run tí ní mọ̀mọ́ rántí bàbá yẹn mi ò rí láti jọ tọ́lọ̀ ti ní kí àjọṣepọ̀ kó wà láàrin èmi bàbá yẹn torí àṣírí kan máa sọ fún yín lénìí mọ́sálásí kan wà nílẹ̀ Tápà àfáà kíní olófọ̀pá gúnlẹ̀ tí mọ́sálásí jáde nílẹ̀ Tápà àfáà yẹn Tápà ní ìrántí ó kọ rẹ̀. ẹ ti dárúkọ wọn ṣé mọ́kúá kọ lẹ́yìn. níwájú mọ́kúá ẹ ti dárúkọ yẹn lórí program. mo ti dákọ wọn rí mo wá wà níbi ètò yẹn mo wá lọ ṣàdúrà ń bẹ ìgbà mo wá ṣàdúrà gbogbo ìgbà yẹn orúkọ bí wọ́n ṣe ń pè àwọn ràwáníà àfàràmọ́nì nílẹ̀ Tápà ló ní mọ́sálásí o wọ́n ṣe ń bọ̀ wá jẹ́ pé mo wá mọ̀ pé mọ́sálásí àwọn àlùjọ̀nú ló kọ́ mo wá lọ ṣàdúrà ń bẹ̀
láti pé àwọn ràwání àyẹn mo fẹ́ kúkú mú wọn mọ́ra dáadáa. Ok, mo parí àdúrà yẹn, mo wá gbéra, ọkàn mi wá ní wá bàbá lọ. ìyẹn bàbá Muyideen. Bẹ́ẹ̀ni, mo wá wọn lọ sí Kánò. Ìgbà mo wá dé Kánò, bàbá wà nínú ilé. Ok, ńgbà ó ṣe díẹ̀, bàbá jáde, bàbá rí mi, bàbá ní máa bọ̀, bàbá wọlé lọ, wọ́n padà. Láti báyìí o, mo lọ báyìí, mo ṣe báyìí o, mo ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn. Bàbá wá sọ àwọn bàbá ọdún yẹn ní sì ti tó ó lé lọ́gbọ̀n ọdún tí n bá bù kéré. Bàbá ní àwọn àdúrà tó fẹ́ máa ṣe yìí dà, wọ́n á fi hàn wọ́n eléyìí wọ́n á ní mo nítorí pé bàbá Jamiu lọ fà àwọn náà máa ń lo àdúrà yìí. Bàbá wa ní kí n wo bàbá Jamiu yẹn, àwọn ni wọ́n ń darí àlùjọ̀nú lákọ̀ọ́kọ́, ṣùgbọ́n gbọ́ ó yá àlùjọ̀nú ní padà darí wọn. Ó kọ́kọ́ ta mí lára, bọ̀dí mo gbójú òkè, mo gbà bẹ́ẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ń gbòdì gbẹ̀yìn ntí àlùjọ̀nú táwọn ra wá ní àbá ti sọ kí bàbá Jamiu ò ṣe lókù tó ń ṣe. Mo ní bẹ́ẹ̀ ni, kí n má lo àwọn ra wá ní Ọlọ́run ní mi lò púpọ̀. Okay, bàbá wa kí ni wàá máa lò? Mò ń rò lọ́kàn mi pé téèyàn bá sáà gbàkàrà lọ́wọ́ méke yóò fún lóyin. Wọ́n kàn ṣàdúrà sí àwọn nǹkan tẹ́mi kó lọ́wọ́ lèmi rò. Bàbá ní kò rí bẹ́ẹ̀ o, ẹ má lo gbogbo àwọn nǹkan yìí, ọ̀nà bíi tí ń lọ jìn. Kí ni wàá máa lò? Orúkọ Ọlọ́run dàrẹ́tì ni kí n máa lò, ìyẹn ni Allah. O ní Allah. Bẹ́ẹ̀ ni, wọ́n jẹ́ mọ̀mọ́ pé orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Èyí tó wá ṣe lò téèyàn ó fi lo ayé tán, àwọn á fún mi. Bàbá wa lọ mú ìwé, wọ́n wá kọ́, nígbà wọ́n wá kọ́ bá sà báyìí, ó yí padà báyìí. Tó bá sà báyìí, ó ní lọ báyìí o, ó tún padà, ó sà báyìí, ó tún padà sẹ́yìn bẹ́ẹ̀, ó sà báyìí, ó padà báyìí, ó sà báyìí. Máa sọ gbogbo, parí ẹ̀ níjọ́ méje, lọ sí sàrà. Béèyàn bá bínú rẹ̀, Ọlọ́run sì máa bínú rẹ̀. Tó bá ṣe fún yàn, gbogbo ntọ́ bá fẹ́ lọ Ọlọ́run ó máa ṣe fún. Èyí ò ní ọmọ tí ó kọ Ọlọ́run ní ọmọ pè. Wá dúpẹ́. Bàbá tó wá sọ kankan, àwọn èyí tó jẹ mọ́ kọ Ọlọ́run tó jẹ́ pé tí ò so kọ àwọn ra wá ní o, mọ̀ sàwọn yẹn náà o, mọ̀ fi ti ó kọ Ọlọ́run yẹn, mọ̀ fi ilẹ̀ o. Bàbá ò sọ pé àwọn ti fún mi ní nǹkan, tẹ́ ń gbá nìyẹn yẹn tó dá pé èyí tó jẹ́ tó kọ Ọlọ́run bí Allahu anta Allahu. Bàbá ní má fi yẹn náà lẹ́ o. Allahu ilahu wahidu jabaru karimu daimu. Bàbá ní eléyìí báwo ń bó ló ṣe dánwò rẹ? Mo ní látọ̀dọ̀ Ṣéhù Mọ́díbò. Ṣéhù Mọ́díbò yẹn ó jẹ́ bàbá fáwọn Ṣéhù Ṣásìlì lálánàmú. Sọ́jẹ́ jọ̀rọ̀ mi torí mo tọ́ gbogbo ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run káàkiri. Nígbà tí mo dá dúró tán, mo tọ́ gbogbo ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run. Bàbá wa ní kí n máa ṣàdúrà yẹn, gbogbo èyí tó jẹ mọ́tò Ọlọ́run yìí ní máa fà. Allahu ilahu wahidu jabaru karimu daimu. Bàbá ní má fi lẹ̀. Allahu anta Allahu, má fi yẹn náà lẹ́ o. Ṣùgbọ́n Allahu yìí, egun mẹ́rẹ̀ẹ̀rin ayé oníbíṣe máa sá, ìyẹn náà kí máa ṣe o. Má lọ nípasẹ̀ àwọn ń pè
àwọn rà wá ní àmọ́ torọ́ náà méjì mo bá gbà bẹ́ẹ̀ láti ìgbà yẹn ni mo ti di ọmọ bàbá láti ìgbà yẹn mo wá tó sọ nǹkan kan fún yín bàbá èkì ń ṣe èèyàn lásán o bàbá Muyideen kò kí ń ṣe èèyàn lásán mo fi Ọlọ́run tó dá mi mo fi búra bàbá tó bá sọ nǹkan fọ́lọ́run fún ẹ pé báyìí ló fẹ́ Ọlọ́run ó sì máa fẹ́ nǹkan náà lójú ẹsẹ̀ èèyàn ò gbọ́dọ̀ bínú sí bàbá yẹn Ọlọ́run ó sì máa bínú ayé ń tọ̀hún ti bàjẹ́ nù kò dẹ̀ ní lójútùú mọ́ láyé tí bàbá bá léèyàn soríire ìyẹn dẹ̀ ti soríire nù bàbá wa ní ìwọ náà máa fà á bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe dúró ti wọ̀ náà o aláò ni o ìwọ náà máa fà á mọ́ pé nǹkan mi o lẹ́yìn aláò mo wá bẹ̀rẹ̀ good níbi 30 ọdún wọ́n fẹ́ dá mọ́sálásí lẹ̀ sí Ìkòròdú ọba Ìkòròdú àti ìmáàmù Ìkòròdú ìgbà náà bákan náà ni wọ́n wá lọ ń wó ní wáàsí wọ́n wá lọ ń gbé bàbá wá àwọn olóró àwọn eléégún àwọn ni wọ́n ń lò bẹ̀ wọ́n níbẹ̀ yìí ò ní ṣe tèmi ti wà lẹ́gbẹ̀ẹ́ Ìkòròdú èmi wá máa ń bọ̀ pé bàbá wá èmi mọ̀ pé bóyá àwọn olóró wà bóyá àwọn eléégún ọ̀wà èmi náà wá múra èmi ó dúró síta àwọn bàbá àti kábíyèsí àti ìmáàmù Ìkòròdú àwọn nígbà yẹn níbi 30 ọdún wọn á mọ̀ sí wá sí èèyàn táséré èèyàn ní pọ̀ bàbá ní àṣàṣe wọn kọ́ mọ́sálásí sáàni ń bò tó dọdún kan bàbá ní ọba Ìkòròdú yìí ẹ jẹ́ ká mọ̀ pé ní séwù pé tá bá ń pè séwù ẹ̀rù ọmọ bá àwọn gèfèrí wọn ò ní lè máa dojúkọ wọn bọ́ pé bàbá tó sọ pé séwù bàbá ní òun ni ẹ máa pè ní séwù ẹ fòun lẹ̀ gbogbo yẹn ti mọ̀ pé àfàlò bàbá ló fún ọba Ìkòròdú yẹn ló fún ní séwù èmi á wà níbi igi òòṣà wọn lókè èmi á jókòó sórí igi ní tí bàbá ó fi parí wáàsí màá ti rí bàbá pé wọ́n wà ó bàbá ti rí mi o wọ́n ti ṣàdúrà o ok bàbá ó tún bí mi pé ṣàdúrà rẹ náà ló ṣe màá ní náà ni mo ṣe alákòólá iná mo ṣe èmi á wà lórí igi torí bàbá mọ̀ pé mo burú bàbá dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn àwọn màá wà sórí igi tí wọ́n bá tún parí wáàsí èmi á tẹ̀lé bàbá wọkọ̀ èmi á máa lọ ọdún kìíní ọdún kejì látọdún yẹn mi òun wá pa á jẹ òun ti fi sí ọ̀dọ̀ Ọlọ́run pé inú nǹkan mi ni ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu lọ́dún tó lọ yìí mo wá ń sọ fọ́mọ mi ìjà tètè múra bàbá wà ìjà tètè ó yẹ kí bàbá bá mi bẹ́ẹ̀ ni bàbá oníwọ̀n bàbá ó lè tètè dé ọ̀nà pọ̀ fún bàbá wọn tún fẹ́ ṣe kíní kan gbogbo ọ̀dà èmi dẹ̀ máa ń ní àǹfààní láti pe àfà Abbas ìyẹn jẹ́ ajá náà sì fún bàbá àfà Abbas yẹn mú èmi bíi bàbá ni túgbé mi náà ti fi bàbá ṣe bàbá àfà Abbas náà mú èmi náà ní bàbá bọ́tù èmi ò rí pé mo pé kí n tẹ́ bí pé mo lẹ́ dé o bó lẹ́rìn o sáà ń bá tèmi lọ pé màá lọ bá bàbá ta ń bí ta wá páàkì sí apáàkì àwọn ọmọ tó tẹ̀lé mi páàkì ń wá ń gbọ́ ohùn wá ní rẹ́kọ́ọ̀dù bàbá ni wọ́n ń plé bàbá èdè lóòótọ́ mo wá dúró ẹ̀mí Ọlọ́run kankan ni ẹ̀jẹ̀ máa lọ́bẹ̀ mo bá fi wọ́n lẹ̀ bí tẹ́ lọ́nu mo ṣe yọjú báyìí mo kàn rí bàbá lọ́hùn ni bàbá ti dé mo bá họ lọ mo bá
kúnlẹ̀ wá ní anakumulai bàbá bá gbọ́wọ́ mi mú bàbá wa tó ní ọmọ àlùbáríkà láti 30 ọdún sẹ́yìn ó sì tó wá lọ́dún yìí ó tó wá wò mí bàbá wa ṣe àdúrà fún mi bàbá wa ṣe àdúrà fún mi bàbá ṣàdúrà ìjọba ẹjọ. òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà yìí ìyà tí àwọn àti Shehu Muyideen Ajani Bello tí wọ́n kọ síra wọn ìyà bàbá sí ọmọ ni. ẹwọ yàrá lé ẹtù bá wa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò yín ṣùgbọ́n ẹ̀kọ́ sí àlùbáríkà òbílẹ̀ nílùú Ìgbòdù bíkíbi tí a bá ti ń bọ̀ ẹ̀dẹ́kọ̀ọ́dù ga ẹ̀yẹ́ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ ẹ bèrè bàbá àlùbáríkà ti rí soundboard tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 ó dàbọ̀ òdìjọ́ mẹ́jọ ire o Ọlọ́run tẹ́ bàbá sáfẹ́fẹ́.